A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀mádẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn Kìrìsìtẹ́nì láti sàmì ayẹyẹ àjíǹde, ayẹyẹ tí ó sàmì ikú àti àjíǹde. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Àjùrìngelálẹ̀ ni wọ́n ti ṣe àfihàn yìí lónìí ní ìlú Àbújá. Ó ní ààrẹ kí gbogbo Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè àti lókè òkun fún ayẹyẹ bí ó ti ṣe àtẹnumọ́ pàtàkì ayẹyẹ ọ̀hún tí ó dá lórí ìfẹ́, ìfarajìn àti àánú. Ìgèlálẹ̀ ní Tinubu fìdí ẹ̀ múlẹ̀ ìfarajìn Jésù Kristi fún ọmọ aráyé kí ó jẹ́ ẹ̀kọ́ fún àwọn adarí àti gbogbo ọmọ orílẹ̀-èdè lápapọ̀. Bí ó ti gbóríyìn fún wọn fún ìfarajìn wọn láti bí oṣù mélòó sẹ́yìn kí ìdàgbàsókè lè bá orílẹ̀-èdè, ààrẹ wá fi dá ará ìlú lójú wípé èso sùúrù tí wọ́n ti gbìn yóò bẹ̀rẹ̀ sí so èso rere fún wọn láìpẹ́. Ó tẹ̀síwájú wípé gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì kí a ṣe àjọyọ̀ ìyè lórí ikú gẹ́gẹ́ bí Kristi ṣe ṣe àpẹẹrẹ rẹ̀. Tinubu wá sọ àsọdájú wípé orílẹ̀-èdè yóò borí gbogbo ìṣòro nítorí ìjọba rẹ̀ mú èyí lọ́kùnkúndùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìpèníjà tún ti bẹ́ sílẹ̀ láàrin àwọn ilé ìfowópamọ́ lórílẹ̀-èdè bí ilé ìfowópamọ́ àgbà CBN ṣe ṣe àlékún owó ìdókòwò wọn minimum capital requirement sí $500 bílíọ̀nù (500 billion naira) àti $200 bílíọ̀nù (200 billion naira) fún ìdúnàdúrà lórílẹ̀-èdè àti lókè òkun. CBN ni ó ṣe ìkéde yìí lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n rọ ilé ìfowópamọ́ láti gbé ìgbésẹ̀ tí yóò mú àlékún agbára bá okòòwò wọn. Lánàá ni CBN ṣe àfihàn owó ìdókòwò tó kéré jù fún àwọn ilé ìfowópamọ́. Èyí ń wáyé látàrí $50 bílíọ̀nù ìpín ìdókòwò tó kéré jù fún ìwé-ẹ̀rí ilé ìfowópamọ́ ti òkè òkun àti $25 bílíọ̀nù (25 billion naira) fún ìwé-ẹ̀rí láàárín orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti bu ọwọ́ lu ìgbélárugẹ ilé ìwòsàn ìjọba Federal Medical Center ìlú Benin ìpínlẹ̀ Kebbi sí ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ Teaching Hospital. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro ilé ìwòsàn Malam Abdulmuminu Bawa Yori ni wọ́n ti fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ sí lo Federal Teaching Hospital yìí fún ìmọ̀ ẹ̀kọ́ àti àwọn ohun mìíràn fún ètò ẹ̀kọ́. Wọ́n ní inú adarí ilé ìwòsàn Dókítà Aliyu Hamza Balarabe dùn sí ìgbésẹ̀ yìí gidigidi bí ìgbélárugẹ yìí ṣe ń tẹ̀síwájú lábẹ́ ìṣèjọba ààrẹ Tinubu. Èyí yóò mú kí ètò ìlera túbọ̀ rọrùn fún àwọn ará ìpínlẹ̀ Kebbi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Borno, ìpínlẹ̀ Maiduguri ti yọ̀ǹda afurasí adàlúrú tí kò dín ní 313 tí àwọn ológun fi ọwọ́ ṣìkún òfin mú. Ilé-ẹjọ́ pàṣẹ ìyọ̀ǹda wọn látàrí wípé kò sí ẹ̀rí láti fi dè wọ́n. Èyí ń wáyé bí iléeṣẹ́ ológun Defence Headquarters (DHQ) ṣe sọ lánàá wípé ikọ̀ ológun ti ṣekú pa adàlúrú 121 tí ọwọ́ sì bá 253. Bákan náà ni wọ́n rí ènìyàn 244 gbà kalẹ̀ nínú ìgbèkùn àwọn ajínigbé láàrin ọ̀sẹ̀ kan. Adarí DHQ Major General Buba Edward ni ó ṣe àfihàn yìí lánàá níbi ìjíròrò pẹ̀lú àwọn akọ̀ròyìn lórí iṣẹ́ àwọn ológun ní ìlú Àbújá. Ó sọ àsọdájú wípé iléeṣẹ́ ológun yóò tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ láti yọ̀ǹda àwọn afurasí adàlúrú fún ìjọba ìpínlẹ̀. Iléeṣẹ́ ìjọba àpapọ̀ ni yóò bá àwọn afurasí adàlúrú ṣe ẹjọ́. Ìròyìn jábọ̀ wípé èyí kìí ṣe ìgbà àkọ́kọ́ tí ilé-ẹjọ́ máa yọ̀ǹda afurasí adàlúrú lórí àwáwí wípé kò sí ẹ̀rí. Mínísítà lórí
fún ẹ̀ka ìdájọ́ àti attorney general ìjọba àpapọ̀ àgbà amòfin Lateef Fagbemi sọ ní ọjọ́ 4 oṣù kejìlá ọdún 2023 wípé nínú 1,323 afurasí tí wọ́n kó lọ ilé-ẹjọ́ lórí ẹ̀sùn àdàlúrú 366 péré ni wọ́n dáṣọ ẹ̀wọ̀n fún. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé 896 yòókù ni wọ́n yọ̀ǹda látàrí àìsí ẹ̀rí lórí iṣẹ́ wọn láti bíi ọ̀sẹ̀ kan. Buba ní ikọ̀ ológun àríwá ìlà oòrùn Operation Akinkayi ṣekú pa àdàlúrú 52, fi ọwọ́ ṣìkún òfin mú 137 bí wọ́n ṣe gba àwọn 78 kalẹ̀ kúrò nínú ìgbèkùn àwọn ajínigbé. Ó fi kún un wípé bákan náà ni ikọ̀ ológun rí oríṣiríṣi ohun ìjà olóró bíi 40 AK-47 rifles, ìbọn PKT 3, ìbọn M56 rifles 3, ìbọn àgbélẹ̀rọ 13, hand grenade 2 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbà lọ́wọ́ àwọn àdàlúrú ní gbọ̀ngàn àríwá. Buba ní ikọ̀ ológun Operation Safe Haven àti Wild Stroke ṣekú pa àdàlúrú 47, fi ọwọ́ ṣìkún òfin mú 17 bí wọ́n ṣe rí àwọn 4 gbà kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Ní àríwá ìwọ̀ oòrùn ní ikọ̀ ológun Operation Adarindaji ti ṣekú pa àdàlúrú 62, mú 12, ṣe àgbàkalẹ̀ àwọn 162 kúrò nínú ìgbèkùn àwọn ajínigbé bí wọ́n ṣe rí ìbọn AK-47 rifle 46 gbà, ìbọn ìléwọ́ 26 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-iṣẹ́ ìjọba Federal Airports Authority (FAAN) ti ti ẹ̀ka ilé-iṣẹ́ oúnjẹ ìgbàlódé KFC tí ó wà ní pápákọ̀ òfurufú Muritala Muhammed ìpínlẹ̀ Èkó pa. Nínú àtẹ̀jáde tí adarí ìròyìn Ìyáàfin Obiageri Ọ̀rà buọwọ́ lù ní FAAN ti ṣàlàyé wípé KFC tàpá sí òfin ìpínlẹ̀ Èkó lórí àwọn àkàndá ènìyàn. Àtẹ̀jáde náà fi kún un wípé ìgbésẹ̀ yìí wáyé látàrí ẹ̀sùn orí ẹ̀rọ ayélujára bí èrò ọkọ̀ kan tí ó ní ìpèníjà àti ìrìn ṣe ẹ̀sùn wípé wọ́n kan òun lábùkù. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé òfin ìpínlẹ̀ Èkó kò fi ààyè gbà kí wọ́n fi ẹ̀tọ́ dun ẹnikẹ́ni láti má rí ààyè sí ibi ìgbọ́kọ̀sí tí ìjọba pèsè sílẹ̀ fún ará ìlú tàbí kí ó lo ohunkóhun látàrí wípé ó ní ìpèníjà ara. Ìdí nìyí tí àwọn alámòjútó FAAN ṣe ti ẹ̀ka ilé oúnjẹ KFC pa bẹ̀rẹ̀ láti ọjọ́ 28 oṣù kẹta ọdún 2024. Ọ̀gá àgbà fún FAAN Ìyáàfin Olúbùnmi Kúkú tètè dá sí ọ̀rọ̀ yìí bí ó ṣe darí ikọ̀ òṣìṣẹ́. Lára wọn láti rí alámòjútó ọ̀rọ̀ ará ìlú, adarí ẹkùn àti alámòjútó ẹ̀ka pápákọ̀. Gbogbo wọn ni wọ́n darí láti ṣe ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kan KFC. Àbájáde ìwádìí ni ikọ̀ FAAN fi ti ilé-iṣẹ́ KFC pa níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. Lẹ́yìn èyí ni wọ́n kàn ń pá fún àwọn alámòjútó KFC kí wọ́n tọrọ àforíjì pẹ̀lú lẹ́tà sí ẹni ọ̀rọ̀ kàn, kí wọ́n sì lẹ ìwé àkíyèsí sí ẹnu ọ̀nà bí wọ́n bá ti ṣí wọn sílẹ̀ padà wípé àwọn kò rólé apá kan dápá kan sí. FAAN wá fi àsìkò yìí tọrọ àforíjì lọ́wọ́ èrò ọkọ̀ tí ó ní ìpèníjà ara yìí bí wọ́n ti fi dá gbogbo èrò pápákọ̀ lójú wípé àwọn kò ní rẹ̀wẹ̀sì láti rí wípé ẹnikẹ́ni ò tẹ ẹ̀tọ́ wọn lójú mọ́lẹ̀. Onípèníjà ara yìí ni ó jẹ́ ọmọkùnrin gómìnà àná fún ìpínlẹ̀ Ògùn Gbénga Daniel tí orúkọ rẹ̀ ń jẹ́ Adébọ́lá Daniel. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X @DebolaDaniel ni ó ti ṣàlàyé ìrírí rẹ̀ ní ẹ̀ka ilé oúnjẹ ìgbàlódé KFC. Daniel tí ó wà lórí àga wheelchair ṣe àpèjúwe ìrírí rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí ó burú jùlọ láàrin àwùjọ. Ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn yìí ṣàlàyé wípé òun fẹ́ rin ìrìnàjò lọ ìlú London láti Èkó nípasẹ̀ Virgin Atlantic Airlines. Níbẹ̀ ni òun ti pinnu láti dúró de ọkọ̀ ní ilé oúnjẹ KFC pẹ̀lú ìyàwó àti ẹbí rẹ̀ 3 tí wọ́n jọ ń rin ìrìnàjò, láì mọ̀ wípé àṣìṣe ńlá gbáà ni láti yan KFC láàyò.
ó ní kí ènìyàn ní ìpèníjà á máa mú àbùkù báàyàn, pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní bí àwọn ṣe fẹ́ jókòó ni obìnrin kan tí ó jọ alámòjútó ẹ̀ka KFC pariwo tantan wípé àwọn kò fi ààyè gba ẹni rìn pẹ̀lú àga. Ó ní gbogbo bí wọ́n ṣe ń bá a wí ni ó yarí wípé iléeṣẹ́ àwọn kò fi ààyè gba aláàbọ̀ ara láti tàbí ẹni ń lo àga fi rìn. Fún ìdí èyí, kí wọ́n máa lọ ní kíákíá. Ó ní lójú ẹsẹ̀ ni àwọn kúrò kí wọ́n tó pèrò lé wọn lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olúwo ti Ìwó Ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti ṣe àpèjúwe ikú Chief Imam ilẹ̀ Ìwó Sheikh Abdulfatai Olódodo gẹ́gẹ́ bí àdánù ńlá sí agbègbè àwọn mùsùlùmí ní ilẹ̀ Yorùbá. Èyí ń wáyé bí Ọba Àkànbí ṣe ń bá ìdílé Fojúgbági ní ilẹ̀ Ìwó, mọ́ṣáláṣí ńlá ti Ìwó àti gbogbo mùsùlùmí Yorùbá kẹ́dùn ìpapòdà onímọ̀ ìsìn. Ó ní ìmáàmù yìí jẹ́ ẹni tí kì í mámúlùmálà, tí ó ṣe ìgbélárugẹ ẹ̀sìn Ìsìláàmù nínú ìtàn. Olúwo fi kún un wípé ìdúróṣinṣin rẹ̀ lórí òtítọ́ ni ó ṣe àgbékalẹ̀ Olódodo gẹ́gẹ́ bí Chief Imam. Ọba tí ó ní òun yóò tẹ̀síwájú láti máa tọ ipasẹ̀ ìmáàmù láti ṣe àmójútó mọ́ṣáláṣí sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Ali Ibrahim lónìí. Ọba ní lórí òdodo ni olóògbé fi di Chief Imam, bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ ni ó takò ó, ṣùgbọ́n òun dúró lórí òótọ́. Òun yóò sì tẹ̀síwájú lórí ọ̀nà iyì tí ó fi lélẹ̀ bí òun bá máa yan ẹlòmíràn. Bí ó ti gbà á ládùúrà kí Allah pa àṣìṣe rẹ̀ rẹ́, kí ó fi àlùjánnà onídẹ̀ra dá a lọ́lá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ti yọ̀ǹda ọba tí wọ́n ń wá Clement Ikolo Ọ̀gẹ̀nẹ̀rúkẹ̀wẹ̀ ọba ilẹ̀ Ìwí ìpínlẹ̀ Delta fún àwọn ológun. Ìròyìn jábọ̀ wípé agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Delta Bright Edafe ni ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Ó ní kọmíṣánná ọlọ́pàá Àbániwọ́ndá Olúfẹ́mi sọ wípé Ọ̀gẹ̀nẹ̀rúkẹ̀wẹ̀ ni ó jọ̀wọ́ ara rẹ̀ sí àgọ́ ọlọ́pàá ní kété tí iléeṣẹ́ ológun Defence Headquarters kéde wíwá rẹ̀ pẹ̀lú àwọn méje mìíràn lánàá. Ní déédéé aago 7 ìrọ̀lẹ́ kù ìṣẹ́jú 19 ni ọba dé olú iléeṣẹ́ ọlọ́pàá. Ọba tí yóò sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán TVC síwájú àkókò yìí ni ó sẹ́ ẹ̀sùn wípé ó lọ́wọ́ nínú ìṣekúpa àwọn ológun 17 tí ó wáyé ní ìlú Okuama. Gẹ́gẹ́ bí àlàyé ọba, ó ní ó jẹ́ ohun ìyàlẹ́nu wípé òun gẹ́gẹ́ bí ọba ìlú, wọ́n lè dárúkọ òun láàrin àwọn tí wọ́n ń wá fún ìwà ọ̀daràn. Òun kò lọ́wọ́ nínú ìṣekúpa, bẹ́ẹ̀ ni òun kò ṣe àtìlẹ́yìn fún ẹnikẹ́ni láti ṣe ikú pa ènìyàn. Èyí tako ìmọ̀ àti ìgbàgbọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn ìjọ Àgùdà. Ó ní ìjọba nílò láti ṣe ìwádìí rẹ̀ dáadáa kí wọ́n rí àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìwà ọ̀daràn yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.